Yíyọ ẹkùn mi bíi tòjò kọ́ ò, gómìnà Yusuf kìlọ̀ fún Kwankwaso. Gómìnà Abba Kabir Yusuf ti ìpínlẹ̀ Kánò ti kìlọ̀ fún bàbá ìyàwó rẹ̀ àti aṣáájú rẹ̀ nínú òṣèlú tẹ́lẹ̀ Alhaji Rabiu Musa Kwankwaso pé kó máa sọ̀rọ̀ sọ ò. Ó sì sọ pé dídákẹ́ tóun dákẹ́ kìí ṣe àmì ìbẹ̀rù rárá. Ìròyìn gbọ́ pé gómìnà sọ eléyìí di mímọ̀ ní ọjọ́ Ajé Monday tó kọjá nígbà tó ń bá àwọn olólùfẹ́ ẹgbẹ́ APC sọ̀rọ̀ lẹ́yìn tí wọ́n ti fi ìbò yan olùdíje APC fúnpò sẹ́ńtọ̀ ẹkùn ìdìbò ìwọ̀-oòrùn Kánò Suleiman Kawu Sumaila ní agbègbè Rano. Ó ní bí wọ́n bá ti ọwọ́ bọ̀ òun lẹ́nu, òun náà yóò bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Ojú wà lórí àlàáfíà ìpínlẹ̀ Kánò, ṣùgbọ́n tí wọ́n bá pín wá lẹ́mìí, àwa náà yóò sọ̀rọ̀. Pàápàá dídákẹ́ jẹ́ iṣẹ́ ìjọsìn pàtàkì, kìí ṣe nítorí pé à ń bẹ̀rù tàbí pé mo jẹ́ ọmọ kékeré. Báwo ni ọkùnrin ẹni ọdún mọ́kàndínláàádọ́rin ṣe máa pe ẹni ọdún mẹ́tàlélọ́gọ́ta ní ọmọ kékeré? Ó kàn jẹ́ ìbọ̀wọ̀ ni nítorí pé ó dàgbà jù mí lọ díẹ̀. Ṣùgbọ́n tí àgbà kò bá bọ̀wọ̀ fún ara rẹ̀ tí kò sì dákẹ́, ọmọdé ó kàn yẹ̀yẹ́ rẹ̀ ni. Nítorí náà, à ń bẹ̀ wọ́n lórúkọ Ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ kí wọ́n pa ẹnu wọn mọ́. Bí kò bá rí bẹ́ẹ̀, ẹ ó gbọ́ wìnrìnwìnrìn lẹ́nu mi o. Gómìnà náà fèsì sí àwọn ọ̀rọ̀ tí Alhaji Rabiu Musa Kwankwaso sọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú tẹlifíṣàn Trust níbi tó ti sọ pé Yusuf ṣe àṣìṣe ńlá nígbà tó kúrò nínú ẹgbẹ́ Kwankwasia Movement. Ó tún sọ pé nípa bó ṣe sọ àna rẹ̀ àti olùrànlọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀ rí, ìyẹn Yusuf, di gómìnà ìpínlẹ̀ Kánò. Kwankwaso tó kúrò nínú ẹgbẹ́ APC lọ sí ẹgbẹ́ ADC ní ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn jẹ́ ọ̀kan nínú àwọn olórí ẹgbẹ́ NDC báyìí, nígbà tí gómìnà Yusuf tó wà nínú ẹgbẹ́ APC sì tún wà ipò gómìnà fún sáà kejì.